Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Ẹ mọ̀ pé mi ò ní súnmọ́ èmi ò dẹ̀ ń fẹ́ ibi tá a máa ti fi gbá kan bọ̀ kan nínú olótùú. Kò sí ohunkóhun tí ó ń jẹ́ oyè ọ̀ṣọ́ọ̀ṣì nílẹ̀ Yorùbá. Bá bí mi lérè pé kí n já o. ẹ ṣá o bàbá. Ṣẹ̀rí àkọ́kọ́ ó dàbí Ṣàngó. Ṣé mọ̀ pé Ilé-Ifẹ̀ ni Ṣàngó wà, àmì ni Ọ̀rànmíyàn tó bí Ṣàngó ló ti jáde. Ká wá sọ pé oyè kan wà ń sìn Ọ̀rànmíyàn ni wọ́n ń pè, kẹ́nìkan wá jẹ oyè Ọ̀rànmíyàn. Ṣé mọ̀ pé orúkọ ni bẹ́ẹ̀ ni orúkọ ni ọ̀rọ̀ ni wọ́n yàn. Gbogbo àwọn ọmọ Aláàfin nísìn tó bá máa pera wọn, wọ́n á ní àwọn ọmọ Ọ̀rànmíyàn. Wọn ò ní pé orí ìtẹ́ ààfin Ọ̀yọ́ ní Ọ̀rànmíyàn, oyè Ọ̀rànmíyàn. Aláàfin tìlú Ọ̀yọ́ ni wọ́n máa pè, wọ́n wá pè ní ọmọ Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn ọmọ Odùduwà. Kẹ́nìkan wá dìde sí kó wá ní òun jẹ́ Odùduwà. Ṣé mọ̀ pé orúkọ ni Odùduwà. Orí ìtẹ́ tí wọ́n jókòó sí ní ìtẹ́ Odùduwà. Nítorí kí ló dẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀? Odùduwà lẹni àkọ́kọ́ tó jókòó sí orí ìtẹ́ yẹn. Orúkọ Odùduwà ti àtàṣì mọ́ ìtẹ́ yẹn. So gbogbo àwọn ọmọ ẹ̀ tán bá fẹ́ tán bá jókòó ń bẹ̀, tá bá máa àdírẹ́sì wọn, a sọ wípé wọ́n jókòó lórí ìtẹ́ Odùduwà. Ìyẹn ni pé wọ́n jókòó lórí ìtẹ́ bàbá wọn, kì í ṣe pé wọ́n wá sọ pé orúkọ bàbá wọn ni oyè tán jókòó lé lórí. Ṣé mọ̀ pé tán bá máa clarify oyè wọn, wọ́n á ní Ọọ̀ni tìlé Ifẹ̀. Now ká wá sọ pé irú ọba gangan, ọba Ọ̀ṣán gangan, ọba Mákin, ọmọ tó bá wá tinú ilé yẹn jáde sí tó bá jẹ Ọọ̀ni tìlé Ifẹ̀, ká wá ní ó jẹ ọba, ó wá sọ pé ó jẹ Ọ̀ṣán gangan, ọba Mákin. Ṣé mọ̀ pé orúkọ bàbá wọn ni. Ṣé mọ̀ pé kí náà ti ń pè Ọbàtálá, ó sì ní àrólé nílé Ifẹ̀. Ṣé mọ̀ pé Ọbàtálá, Ọbàtárìṣà orúkọ ni. Abọ́rẹ̀ Ọbàtálá àtàṣojú Ọbàtálá ló wà. Ká wá sọ pé èèyàn kan á wá fún ẹnìkan ní oyè, ká wá pín oyè yẹn ní Ọbàtálá. Ṣé ó ṣeé ṣe? Orúkọ ni. Tí gbogbo wa bá máa sọ̀rọ̀ Ifá lẹ́yìn, à sọ pé Ọ̀rúnmìlà, àbí? Ǹjẹ́ ẹ gbọ́ láti ìgbà tán ti ń dárúkọ àwọn oyè Ọ̀rúnmìlà? Oyè tó ga jù ní oyè Àràbà, Àgbọ̀ngbọ̀n, àbí? Now follow by àwọn akápò Ifá, ìkíní kan Ifá, ìkíní kan Ọ̀pẹ, ìkíní kan Ọ̀pẹ. Bọ́n ṣe máa tò wọ́n nìyẹn. Àárí èèyàn tán máa sọ pé ó jẹ Ọ̀rúnmìlà. Ṣé mọ̀ pé orúkọ Ọ̀rúnmìlà ni orúkọ ẹ̀ yẹn? Ifá yẹn ló wá àtàṣì gbogbo àwọn èèyàn papọ̀ mọ́. Lábẹ́ Ifá yẹn láti wá mú àwọn oyè Àgbọ̀ngbọ̀n, oyè kíní kan Ọ̀pẹ, igbá kan Ọ̀pẹ, Àràbà, nǹkan. Àwọn akápò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò séèyàn tó máa dìde mọ́ sí kẹ́ irú Àràbà àgbáyé tó wà nífẹ̀ẹ́ sí kó wá sọ pé òun jẹ Ọ̀rúnmìlà. Ǹtẹ́ ń wí ni pé orúkọ lásán ni. Orúkọ ni Ọ̀ṣọ́ọ̀ṣì o. Kò ń ṣe oyè. Kì í ṣe oyè o. Ọ̀ṣọ́ọ̀ṣì dàbí tá bá fẹ́ sọ pé military intelligent ní ilẹ̀ Ifẹ̀. Tí ọba bá fẹ́ lọ sí anywhere, kí Ọọ̀ni tó débẹ̀, Ọ̀ṣọ́ọ̀ṣì ló máa kọ́kọ́ lọ. A lọ wojú ilẹ̀ wò, ṣé wàhálà wà. Ṣé mọ̀ pé tí president Nàìjíríà bá ń lọ bí kan sí, àwọn security kan ti wà tó máa lọ ahead under military intelligence. Àwọn èèyàn máa lọ bomb detector, ó máa lọ under DSS, national security, láti ọ̀dọ̀ àwọn navy,
látọ̀dọ̀ àwọn Air Force látọ̀dọ̀ àwọn Nigerian Army bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọlọ́pàá máa wà ń bẹ̀ kẹ́nìkan wá dìde nínú wọn gbà despite pé torí pé ó ti jẹ́ ọ̀gá àgbà jagunjagun kó wá sọ wípé àmọ́ jẹ́ sójà. mo jẹ́ sójà. oyè wà náà general wà kíní kan wà sergeant wà major general wà lieutenant colonel wà lieutenant general wà brigadier general wà. kò lè pé ránkì ẹ̀ ní sójà. bẹ́ẹ̀ bọ́ gbogbo àwọn oyè yẹn pátápátá abẹ́ ìbò náà ti ń gbà sójà ni wọ́n. sójà. kò lè ní ránkì tèmi báyìí o. irú ẹ̀yà màṣà kíní kan yá commander kíní kan under Air Force náà ti ń jẹ yẹn admiral kíní kan nǹkan navy ló nìyẹn respector kíní kan DSS kíní kan ASP kíní kan àti mọ̀pọ́lọ́pàá ni kéèyàn kan wá dìde sí kí respector general of police kó wá dìde sí kó ní mo jẹ ọlọ́pàá. àbí kò ní ránkì mi báyìí ránkì ọlọ́pàá ní ránkì mi. no ó lè sọ bẹ́ẹ̀. no kò ní sọ pé ránkì òun pé ọlọ́pàá ní ránkì òun kó bá ní sergeant ní ránkì òun corporal ní ránkì. that is it. now Ọ̀ṣọ́ọ̀sì jẹ́ olórí ogun tí ń tẹ̀lé ọba ẹlẹ́ṣọ́ ààbò ọba ní Ilé Ifẹ̀ operation náà ó ti gbé táìtù gbogbo ilẹ̀ Yorùbá dání pé kí náà ti gbé chief security officer ọba gbogbo ilẹ̀ Káàárọ̀ Òjíire ilẹ̀ kóòtù Òjíire ilẹ̀ Odùduwà. tó bá jẹ́ pé oyè ni ẹ máa ti gbọ́ wípé gbogbo àwọn Ọ̀ọ̀ni tó ti jẹ wọ́n á ti yan ẹnìkan sí ipò oyè yẹn. Ifẹ̀ ṣe mọ̀ wípé oyè kan wà l'Ifẹ̀ Gbọ̀ǹkà oyè kan wà l'Ifẹ̀ Àgòrò Abọ́gunbọ́ọ̀lù ṣe mọ̀ pé kò sí ìtàn jẹ́nu àwọn oyè yẹn. now bàbá wa tí wọ́n di ilé Ọbàtálá mú lẹ́ni ṣe mọ̀ pé oyè ìdílé Ọbàtálá nìyẹn kò sí bá ṣe fẹ́ fi Ọọ̀ni jẹ tí kò ní lu ọjọ́ 5 tẹ́ḿpù yẹn tó bá fẹ́ jẹ Ọọ̀ni o pé wọ́n fẹ́ fi jẹ Ọọ̀ni o tó fẹ́ confam aṣọ ni ó gbọ́dọ̀ lu ọjọ́ 5 yẹn kó pé mẹ́ inú ibi tó dẹ̀ wà yẹn náà ni Ọ̀ṣọ́ọ̀sì yẹn wà òòṣà tó bí gbogbo Ọ̀ṣọ́ọ̀sì tó ń bọ káàkiri gbogbo ayé ara Ọ̀ṣọ́ọ̀sì tó ti ya wọ́n kúrò inú ibẹ̀ ló wà òun ni orí Ọ̀ṣọ́ọ̀sì yẹn ni Ọọ̀ni máa ń gbé kiri tó máa ń gbé sínú kẹ̀kẹ́ pẹ̀lú aṣọ white tó máa bu ọtí lé lórí mind you Ọ̀ṣọ́ọ̀sì tá à ń wí yóò tí kú o cut me anywhere bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọn máa gbọ́ bá ṣe ń sọ yìí. ẹnu ẹja yorùbá ilé ti fẹ́ máa dàrú o àtọ́jú tó ti ń jẹ́ àti tó tẹ́niyẹn ti wà. tó ti lọ tó ti wà ọjọ́ ẹ̀mí ẹ̀ ṣì wà nú àfin ó ń gbé pẹ̀lú ọba nú àfin bẹ́ẹ̀ ó sì ń exist bírú Yèyé Mòru tí mo sọ fún ìkọjá tó bá ń rí àwọn èèyàn ò lè dá mọ́ ní ọjọ́ tó bá máa gbé jáde yẹn wọ́n jọ ń wọ́de ni ókè gbogbo ọtí tó máa ń dàlé lórí yẹn kò ṣe máa ṣàn sílẹ̀ lẹ̀ ẹ mọye kàtín símà tó máa ń bọ́ sórí ẹ̀ ṣe mọ̀ pé tó bá yẹ pé nǹkan tí kò ń ṣe pé ó ń mú lọ ni ó máa ṣàn lẹ̀ ni. now ṣe mọ̀ wípé ìjó kan wà tó ní máa jóńjọ́ yẹn tó bá ti jáde kó òun ilé Ọ̀ṣọ́ọ̀sì kan tó gbé bọ́ta ìjó yẹn bọ́ ẹ̀ẹ̀kan lọ́dún náà ni Ọọ̀ni máa jó nídìí àgbá yẹn ìjó yẹn náà máa lu kóso òòṣà tó ń lù yẹn so Ọ̀ṣọ́ọ̀sì kì í ṣe oyè orúkọ èèyàn kan particularly ni orúkọ tiẹ̀ tó fi ń pè yẹn tó bá máa pe Ògún sí tó bá pè wọ́n á ní Ògúnláká ayé Ọ̀ṣìmọlẹ̀ Ọ̀ṣọ́ọ̀sì náà ní àpèjá tiẹ̀ ọfà tó máa ń wà lọ́wọ́ Ọ̀ṣọ́ọ̀sì yẹn Àtàmátàsé ni Ọ̀ṣọ́ọ̀sì assignment yẹ ní protection ilé ọba àti agbègbè ọba ṣùgbọ́n ìbànújẹ́ pátápátá ni nígbà tẹ́mi gan gbọ́ kínní ẹ̀ lórí program Lady K táwọn tó ń sọ pé ọba kan sọ mo wá rí pé ẹni tó sọ̀rọ̀ yẹn ẹni tó sọ pé ó sọ̀rọ̀ yìí tèmi fúnra mi wò ó mo rí pé inú ilé mi lọ̀rọ̀ ti ṣẹ̀ jáde
bẹ́ẹ̀ ni. So now wíwá tí Sunday Adéyẹmọ wá sí Èkó kọjá ṣe pé Bariga ló lọ ṣe rí ẹ má jẹ́ ká torí pé kémi àti níjà ń sìn torí pé èdè àìyedè ti wà láàrin wa kí wọ́n máa pè é lórúkọ tẹ́ kì í jẹ́ kò bọ́ sí i n ta bá ń fà ní ká fà ká yanjú ẹ̀ Yorùbá dẹ̀ sọ pé ààrẹ má jà kò sí ajá má parí ni ò dáa. Mo fẹ́ fi àsìkò yìí correct gbogbo ọmọ Odùduwà káàkiri ayé pé kò sí oyè tí ń jẹ́ oyè Ọ̀ṣọ́ọ̀sì. Nígbà tí Ṣàngó fún rẹ̀ máa ń ṣígun. Èyí tá à ń sọ yìí wọn bá làwọn tó yẹ ètò fọ́ọ̀nì jù ní pé èmi ò tí ì rí rí kí ẹnìkan máa wà lórí social media kó máa ṣépè fún Odùduwà Ààrẹ Ọ̀nà Kakanfò. ló bọ́ fẹ́ o. Wo fídíò àwọn tó ṣépè yẹn bíi mẹ́ta bíi mẹ́rin ọmọ ekiri àtàgbàlagbà kan ní wọ́n á wò pé wọ́n bá tẹ̀ ní wọ́n ṣépè ṣẹ̀rú yìí ló yẹ kẹ́ wá ṣépè fún. Wọ́n á wò pé tẹ́bi bá lu agbára kékeré tí mo ní bọ̀ọ̀lì lọ́jọ́ méjì láyé. Ẹbí wọn kọ́ o 200,000 péré náà kú ọ wọ́n wá ṣiṣẹ́ yẹn o just 200,000 naira ní agbára Ọlọ́run. Gbogbo àwọn tó ń rán wọn níṣẹ́kíṣẹ́ torí àní ṣépè fún àwọn tó ń rán yẹn torí ebi ló ń pa wọ́n. Gbogbo àwọn tó ń rán wọn níṣẹ́kíṣẹ́ yìí wọ́n ní kíje o. Ní wọ́n Gani tó fún rẹ̀ Gani èèyàn tó bá rí Gani Ige Adams tí ò bá sá sobi á ti dá o ó ti kú tán o Gani mẹ́jọ bẹ́ríbẹ́rí rò o Gani ti ń wùwọ̀ ọmọ Yíbò ló ní kí o fún wọn ní one finger kó fẹ́ take the whole body kó máa jó pàlóńgò láàrin orí ẹ̀ kó máa gé etí ẹ̀ jẹ kó máa fa ètè ẹ̀ kó máa gé imú ẹ̀ jẹ ìjọ tó o bá ti sọ fún wọn pé ayé gbogbo yín ò ní dáa wá kàn déédéé bú sẹ́kùn ni they are attacking us because we are Igbo. Exactly game tí Gani ń play àbí kí ló ní mo sọ. The same Gani Ige Adams tó dẹ gbogbo ọmọ OPC tó oníkan lọ máa kẹ́pẹ̀ bò wá lórí social media ní àná lánàá tí mo ìgbé fídíò síbẹ̀ àbíjẹta àìmọye ọmọ OPC èpè tá ẹ gbé ra níṣẹ́ òun ló ń lọ ń bẹ̀. Ibi tí ọ̀rọ̀ yín ò ti nítumọ̀ sí mi ni wípé èmi ò ní láti máa gbé yín ṣépè torí pé gbogbo èpè tẹ́yìn iṣẹ́ mi ìmọ̀dọ̀ tẹlòmí o tó o bá ṣépè fún mi ọ̀dọ̀ ẹ kò kúrò ńbẹ̀. Iṣẹ́ tó nílẹ̀ rán mi òun lèmi ń ṣe ẹ̀yin ilẹ̀ ẹ fèpè para yín. Bẹ́ẹ̀ bá dẹ̀ gbé èpè ṣẹ́ fún ẹni ọmọ kó o tún ajíire Yorùbá original tó dìde lórí òtítọ́. Èpè ò lè mú ṣùgbọ́n wá gbọ́ o ìwọ tó jẹ́ blogger wá gbọ́ o ìwọ tó jẹ́ speaker online bóyá kó sáré yá mi létí inú ẹ̀ torí pé tí inú lọmọ ìjò ń lò lórí ọ̀rọ̀ pé a fẹ́ fọ́ ilẹ̀ Yorùbá mọ́ à ń gbógun ti àwọn ìwà ìbàjẹ́ ṣọ́ ara ẹ o kì í ṣe gbogbo nǹkan lèèyàn fi ń ṣe ọ̀rọ̀ blogging o ó yàtọ̀ fún fracas o ọ̀rọ̀ ilẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá ó má yàtọ̀ sí fracas gédégbé ìwọ tó o bá mọ̀ wípé iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ́ àwọn èèyàn ń gbé owó fún ẹ lótìtọ́ láti lọ gbógun ti Gani àbí láti ṣe anything ó jẹ́ ṣọ́ ara ẹ ó jẹ́ ṣọ́ ara ẹ torí anything tí Gani bá ṣe spiritually á mú ẹ o aláwàlá ẹ tí ìmọ̀ kankan tí ẹ bá ń gbowó lọ́wọ́ èèyàn láti sọ wípé nítorí owó tẹ́ gbà yẹn òun lẹ ṣe ń gbógun ti Gani bí Gani bá ṣe anything sí yín á mú yín o ìyẹn òun ṣe pé ń jẹ́ fúnlẹ̀ Yorùbá iṣẹ́ owó tẹ́ gbà òun lẹ ń ṣe gbogbo nǹkan tó bá ṣe spiritually adọ́dọ̀ yín atẹ́gùn àfẹ́lù yín ọlọ́run ṣùgbọ́n tó o bá mọ̀ wípé you are a blogger or a speaker àbóòtí ẹ̀jẹ̀ kankan ṣùgbọ́n ọkàn rí wípé o ní oore ọ̀fẹ́ láti dá sí ọ̀rọ̀ wípé ká jọ pawọ́pọ̀ ká tú ilẹ̀ baba wa ṣe kí ìwà ìbàjẹ́ tó ti dẹ̀wù sọ́rùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àgbàgbà ilẹ̀ Yorùbá ká faṣọ ìwà ìbàjẹ́ yẹn ká fàya ìjọmọlúàbí wa aṣọ wa ibi tó rẹ kọ́ sí ká lọ rẹ ń bẹ̀ kọ́ ní kálukú máa gbé wò tó o bá ti ṣe lórí òtítọ́ kò sí nǹkan kan tí yóò ṣe ọ́ ṣùgbọ́n tó o bá gbowó lọ́wọ́ èèyàn tó o torí ẹ̀ tó ń ṣe èpè àbí tó ń gbógun or anything nǹkan ṣe é gẹ́gẹ́ bí Onílẹ̀ ṣe sọ fún mi ìyẹn ni tìyẹn ṣùgbọ́n Gani Ige Adams wà ń bí ta ló ṣépè jù láàrin ìwọ àwọn ọmọ OPC ẹ àtàwọn aráàlú
ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé Gani ṣó ti gbàgbé wípé lọ́dọ̀ mi ló ti bẹ̀rẹ̀ some years back 2021 ó kọ́kọ́ gbé gbẹ̀tùgbẹ̀tù ńlá báyìí pẹ̀lú òwú aṣọ pupa lórí ẹ fi abẹ́rẹ́ sí àárín ẹ̀ ó ṣe yẹn jábélé àbí jábébé àbí jápélé àti ìgbórúkọ ẹ̀yìn àmọ́bí tó wọlé sí ìyẹn náà tún wá gbé gbẹ̀tùgbẹ̀tù tó ju títí ẹ lọ sí mi ní December 2021 lẹ́ni àmọ́bí tí jábébé wà o àbí jábélé àmì tó lóun jẹ́ tó ń jábé o torí gbogbo ìpè yẹn ọ̀dọ̀ ẹ̀ ní kò pẹ́ tó ṣe yẹn tó l'accident ẹ ṣọ́ra yín lára mi mò ń sọ fún yín Gani kò pẹ́ ló ní kí wọ́n lọ bẹ́ ajá sórí Ògún tó gbé píṣọ̀ mi sí ó bẹ́ sórí èṣù ó gbé píṣọ̀ mi sí kò tún tí ì mọ iye ìbọn kúkùkù tó ń rọ́ lójú oorun àti oríṣiríṣi àṣàsí àti oríṣiríṣi nǹkan Gani Yìí Adams ó wá rò pé wàá ṣe gbogbo ìyẹn wàá farare lọ ó ti tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ mo lóò lójú ojú ìta ló ní o ò ní tinú ìgbà tó máa wá ṣe paríparí ẹ̀ ó gbé àjẹ́ ayé ó gbé àjẹ́ ayé jáde kó wá ṣe èpè fún ọmọ àjẹ́ ọ̀run ṣé orí bó ti para ẹ̀ gan ni Gani ó para ẹ̀ gan ni ó dọjọ́ tí mo bá sọ wípé inú mi yọ sí ẹ ó gbé àjẹ́ jáde àjẹ́ ayé kó wá ṣépè fún ọmọ àjẹ́ ọ̀run ó para ẹ̀ gan lọ wò láti ọdún yẹn títí dìsín báwo ló ṣe ń lọ ṣé ìwọ yẹn ló wá ń ta ẹ́ lára wípé àwọn èèyàn ń gbé ẹ ṣépè online ó ní 200,000 ná fún wọn ó ní wọ́n ṣépè mo rí wípé èpè tó náṣẹ́ yẹn ó dùn ẹ́ gan ó ní ṣé ẹ gbọ́ rí wípé àwọn ọmọ kéékèèké bọ́sẹ̀ online wọ́n ń gbé ààrẹ ṣépè aṣọ iyì ara ẹ̀ wọ́n ti bọ̀ ìgbà tó ṣì láṣọ iyì lára ìgbà yẹn ni wọ́n lè ṣe nǹkan kan sí ẹ ní ọjọ́ tó ti gbé àjẹ́ ayé jáde sí ọmọ àjẹ́ ọ̀run ìjọ yẹn náà ti bọ́ aṣọ ìyá rẹ̀ gbogbo àwọn nǹkan tó deposit sára ẹ̀ wọ́n dẹ̀ ń yọ lójoojúmọ́ bẹ́ẹ̀ ló dẹ̀ ń dẹni yẹpẹrẹ eléyìí á kọ́ ìwọ lẹ́kọ̀ọ́ tó bá túnlé ayé wá àti àwọn tó bá ń jẹ́ bí irú títì ẹ tí wọ́n fojú dìyàn láyé ṣó mọ̀ wípé Gani ó kì í dédé báyàn ṣe ó máa ṣàìsí status èèyàn kó tó báyàn ṣe ó máa fẹ́ mọ èèyàn yẹn ó ní láti gàgàrà kó gogoro kó kàǹkà kó kínkí kó o tó lè sọ wípé o fẹ́ dáná even kan pè ẹ́ lórí fóònù àbò fẹ́ reply ẹ̀yọ́ kó wá lè mọ̀ wípé èèyàn yẹpẹrẹ ni ẹ ò jámọ́ kankan òun la ṣe é ṣe nǹkan èmi dẹ̀ kọ́ o ìwọ ló pé nǹkan tó ń ṣe o ìwọ ló call fún títí di ọjọ́ alẹ́ bó ṣe máa rí nìyẹn Gani mo sọ fún ẹ mo need to go to stage ó ti ń súnmọ́ àsìkò yẹn ti ń súnmọ́ ó máa wà isolated sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ ẹ̀ ẹ̀ẹ̀kan náà wàá rí i pé gbogbo wọn ti lọ honestly a ṣe ẹ̀bẹ̀ ni kò para ẹ̀ kò ní yẹ bó ṣe yẹ kó ṣe ṣe ṣùgbọ́n àṣìjọ dúró lórí ìjà yìí ṣe bó rò pé ọmọ jájà ni ó mọ̀ ká ṣe ni olódàájú ọmọ ni ẹ màá jẹ́ kó mọ̀ pé inú ayé láyé ń gbé ní ayé àtàwọn tó súnmọ́ ẹ ní inú ayé ẹ ni mo tún sọ ó ní ṣerú ẹ̀ mọ́ ó ní máa fojú dìyàn tó o bá rí ọmọ òkókó tó ṣẹ̀ṣẹ̀ bí nísìn o ò mọrú ìṣẹ̀dá tó jẹ́ o ò mọrú ẹ̀mí tó ń gbé nínú ẹ̀ mo tún sọ fún ẹ o ti para ẹ̀ ńlẹ̀ Yorùbá ṣé orí èpè tó wá náà ṣe fún ẹ yẹn èpè ò tí ì dé o torí láìpẹ́ láì jìnnà àwọn nǹkan bí èpè kan máa ṣẹlẹ̀ sí ẹ ìwọ ló máa fọwọ́ ara ẹ fà á ìwọ ló máa wùwọ èpè yẹn wọ́n á máa gbé èpè ṣẹ fún ẹ o mo rí tí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ dúró online tí wọ́n fọwọ́ gbá àyà tí wọ́n fi ń gbá abẹ́ tó fi ń gbé ẹré Gani eléyà kọ́ ẹlẹ́kọ̀ọ́ àti gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ilẹ̀ Yorùbá this is new face of Yorùbá land ìwọ tó o bá ṣèbàjẹ́ ní kọ̀kọ̀ ó jẹ́ tètè tọwọ́ mi ẹ̀bọ̀ṣọ I fear no one mi ní bẹ̀rù ẹni tó rán mi níṣẹ́ kí tún máa bẹ̀rù ẹni tí máa jíṣẹ́ fún ṣe rí gbogbo wa a ti ṣiṣẹ́ ìdébì kan kò tí ì lè yé yín sìn iṣẹ́ ribiribi tá a ti ṣe nílẹ̀ Yorùbá kò tí ì lè yé yín bọ̀ láìpẹ́ láì jìnnà a yé yín ẹ má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀ ṣe ti rí wípé gbogbo ẹ̀yà tó kù nù Nàìjíríà nísìn àwa Yorùbá ni wọ́n ń wò àwa ni wọ́n ń wò ní àwòkọ́ṣe yẹn náà ládẹ ti jẹ́ látijọ́ tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà láyé ìran bàbá mi ò ní dèrò ẹ̀yìn láéláé ó yá ẹ jẹ́ kí unity ẹ̀ kó tún strong dáadáa kìkìdá àwọn ọmọ àlè àárín wa tó máa gbàbọ̀dè ká máa bójú wọn jẹ́ kán lè máa mọ̀ wípé Yorùbá ti jẹ́ àwòsùnmọ́ o greatest call to àjíire Yorùbá land great o ilẹ̀ Yorùbá ò ní bọ̀jẹ̀ ó bàjẹ́ tí. ọmọ Yorùbá afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ táfẹ́fẹ́ bá tẹ̀ ti fẹ́ tá àti rí fùrọ̀ adìyẹ ọmọ onílùú a máa dúró pé kí àlejò
kó má bàálù ń jẹ ni. Àkókò tó yẹ kí gbogbo wa ó jọ mọ̀ pé Gani iṣẹ́ ara wa ó fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ ni, tó jẹ́ pé gbogbo wa láti jọ mọ̀ pé ó ń gbógun ti olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà torí pé ìyẹn dúró fún ìran rẹ̀. Ìyẹn sọ pé ìran Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́. Ó ń gbógun ti ẹni tó bá wa dúró tó ń kojú àwọn agbésùmọ̀bí tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá dahoro. Ṣé ló yẹ kí gbogbo wa ó béèrè lọ́wọ́ Gani pé ẹ̀ṣẹ̀ wo ni Sunday Ìgbòho ṣẹ̀? Tàbí ká bi léèrè pé ọjà wo ni ìran Yorùbá rà lọ́wọ́ bàbá ẹ̀ láti Tápà tí ìran Yorùbá ò sanwó? Tí Gani ní dandan òun gbọ́dọ̀ ta ti ọmọ Yorùbá lọ́rùn láti gbowó yẹn lọ́wọ́ wa. Kì í ṣowó nìkan ló wá ń gbà tó wá ń gba ẹ̀mí ọmọ Yorùbá. Èrè ìdí tí èmi àtẹ̀yìn gbọ́dọ̀ dúbí dìde nìyẹn, tó bá jẹ́ pé lóòótọ́ la jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé lóòótọ́ la mọ̀ pé Gani yìí ṣe olórí ogun ilẹ̀ Yorùbá. Ẹ má dá àwọn tó ń tẹ̀lé lẹ́yìn lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ ti torí ní tó máa jẹ sọjọ́ ìbí ẹ̀ nù. Ọ̀pọ̀lọpọ̀ ti torí ní tí ó jẹ ó ti balẹ̀ bàbá ẹ̀ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò mọ̀ tán. Àwa la máa pàtàn fún wọn. The majority of them they joined the OPC 3 or 2 years ago. Náà fi ń jíjó lágbàlagbà kiri tí Gani ń lùlù kówókówó fún wọn táwọn náà dẹ̀ ń bàjọ́. Ẹ̀gbọ́n eléyìí torí àwa kan ti yàn pé àwa ò lóko a ò lódò, ilẹ̀ Yorùbá ní ilẹ̀ wa, àwa ò ní jẹ́ kọ́mọ kan wá láti Tápà wá balẹ̀ Yorùbá jẹ́. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa di Aláàfin of Ọ̀yọ́ fún àbùkù ráńpẹ́ tẹ́ fi kan Gani. Ó jojú yín ṣùgbọ́n ẹ̀yin wá jẹ gbogbo ara ẹ̀ mọ́lẹ̀, ẹ yẹ̀yẹ́ ẹ̀ ní gbangba. Bàbá wa Aláàfin ti gbogbo ilẹ̀ Ọ̀yọ́, tẹ́ bá fẹ́ ṣe ìran Yorùbá lóore lóòótọ́, ẹ̀tọ́ wa tó ń bẹ lọ́wọ́ Gani, ẹrù wa tó ń bẹ lọ́wọ́ Gani tá à ń pè lé Ọ̀nà Kakanfò, Ààrẹ Ọ̀nà Kakanfò tá à ń pè Yorùbá mọ́, ẹ gbà á lọ́wọ́ àjòjì ọmọ tí wọ́n fún. Ẹ rọ̀ lóyè kí ìran Gani má bàa ba ilẹ̀ Yorùbá jẹ́. Ó ń gbógun ti ẹni tó ṣetán láti ṣe ìran Yorùbá lóore. Ó ń gbógun ti ọmọ onílùú. Àwa kan dẹ̀ ti dẹ̀yàn pé kò sẹ́ni tó lè pa wá lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ Gani. Àwa mọ̀ Gani dáadáa, àwa mọ̀ ìgbé ayé tó ti gbé. Tá má ní Gani lórúkọ lẹ́ni orúkọ tẹ́nìyàn fi ẹ̀jẹ̀ ènìyàn tó tẹ ẹ̀jẹ̀ èèyàn gòkè, tó ń wá gbogbo ọ̀nà bí ìran Yorùbá ṣe máa dàrú, tí ìran Yorùbá ò ní ní àṣeyọrí. Ẹ jẹ́ kí gbogbo wa ó mọ̀ pé oúnjẹ tó bá tọ́ sí ọmọ àìfòfàjà jẹ. Torí Ọlọ́run ti bá wa ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ má jẹ́ kán tàn yín jẹ mọ́ o. Torí Ọlọ́run ti bá wa ṣe. Olódùmarè ti bá wa ṣe. Yes. Olórí ogun wa ti dé. Májàsọ́lá ti dé. Ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o. Ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o. Wípé òun ló lórí ogun Yorùbá. Wípé òun ló lórí ogun Yorùbá. Ẹ má jẹ́ kó tàn yín jẹ o. Ẹ má jẹ́ kó tàn yín jẹ o. Mo fẹ́ kí gbogbo yín lọ mọ̀ wípé irọ́ Gani Àdàmú ti já. Kì í ṣe olórí ogun Yorùbá. Ẹ má jẹ́ kó tàn yín jẹ o. Torí olórí ogun wa ti dé. Ẹni tí àwọn àgbààgbà ìlú fọwọ́ sí, táwọn ọmọdé ìlú fọwọ́ sí, ọkùnrin fọwọ́ sí, obìnrin fọwọ́ sí o. Oṣó ilé fọwọ́ sí, oṣó òde fọwọ́ sí. Wípé Májàsọ́lá ló lórí o. Sọ́lá ló lórí. Má dúró jẹ́ káwọn èèyàn gbọ́ tán. Ọ̀rọ̀ ìṣítí ni látòrí ìtẹ́ mímọ́. Májàsọ́lá ló lórí ogun o. Sunday Adéníyì Adéyẹmọ ló lórí ogun Yorùbá.
ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o àṣírí ńlá ti tú mo ní àṣírí ńlá ti tú ṣe ń gbọ́ gbogbo ọmọ Yorùbá àṣírí ńlá ti tú adẹ̀ tí ń sọ tipẹ́ o pé Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe olórí ogun Yorùbá ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o pé òun ló lórí ogun Yorùbá pé òun ló lórí ogun Yorùbá irọ́ Gani ti já ìgbéraga ti gbé ṣánlẹ̀ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o àwọn onílẹ̀ wọ́n ti tú ṣìírí Gani àwọn lọ́balọ́ba wọ́n ti tú ṣìírí Gani àṣírí Gani ti tú wípé kì í ṣe olórí ogun Yorùbá bẹ́ẹ̀ ìyà èèyàn ò jẹ́ Yorùbá náà ìyà èèyàn ò jẹ́ Yorùbá èyí àti ṣe tí wọ́n wá fọmọ tápàjọ lórí ogun Yorùbá ẹ má jẹ́ kán tàn yín jẹ o ẹ má jẹ́ kán tàn yín jẹ o kì í ṣe olórí ogun Yorùbá Gani Adams kì í ṣe olórí ogun Yorùbá ẹ má jẹ́ kó tàn yín jẹ o ẹni tó ń pera ẹ̀ lólórí ogun ṣe ń gbọ́ bí ọdún 5 tí olórí ogun ò sí ń lé Fúlàní ń gbé wa wọ́n ń pa wá information carrier ló ń ṣe káàkiri o ẹni tó pera ẹ̀ lólórí ogun Yorùbá tó di abọ́rẹ̀ ọ̀sán gangan ṣùgbọ́n nígbà tó lórí ogun dé kẹ́kẹ́ parére máwọn àti òru bandit lẹ́nu ẹ má jẹ́ kó tàn yín jẹ o ẹ má jẹ́ kó tàn yín jẹ o torí Olúwa ti bá wa ṣe olórí ogun wa ti wọlé dé Májàsọ́lá ọmọ ládéládé Aláàfin Ọ̀ládé adé aládìkú lágbàfá láàfin o ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ ẹbú ti wọlé dé olórí ogun Yorùbá tí àwọn ọ̀pálẹ̀ Yorùbá tó ti stamp ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o olóhùn ní program irọ́ ló ń pa irọ́ ni kò ní nǹkan kan rárá ó fi Yorùbá kówó jọ ni o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o àwọn Yorùbá wọn ní àbọ̀rọ̀ là ń sọ fọmọ lúwàbí tó bá dénú ẹ̀ adódídí ẹ má jẹ́ kí Gani tàn wá jẹ o kì í ṣe olórí ogun Yorùbá gbẹngbẹ là ń rọ́bà títí mò ń pariwo Gani yìí ṣe olórí ogun Yorùbá kò pọ́sibù kọ́mọ àtọ́rìn wá wájú lórí ogun fún wa o ẹ má jẹ́ kó tàn yín jẹ o ẹ má jẹ́ kó tàn yín jẹ má kì í ṣe olórí ogun Yorùbá ìyà yẹn ò jẹ́ wá sẹ́ nílẹ̀ Yorùbá lọ́mọ tó gbangba sùn lọ nínú Ọ̀yẹ́ lọ́lọ́run ṣe pé Sunday ọmọdé yẹn mọ Ìgbòho ṣàdídé ààrẹ bàbá rẹ o olórí ogun Yorùbá Ọ̀ṣọ́sìn of Yorùbá land olórí ogun Yorùbá táwọn lọ́ba stamp ẹ̀ pé Májàsọ́lá ó tó gbàgbá sùn nínú Ọ̀yẹ́ àwẹ̀ ó kájú òṣùwọ̀n ẹ má jẹ́ kí Gani tàn wá jẹ o ẹ má jẹ́ kí Gani tàn wá jẹ o no more deceit enough is enough thank you and God bless you. Thank you and God bless you. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ ẹ jẹ́ kájọ tá tán kí ilẹ̀ Yorùbá má bàa bàjẹ́ ẹ jẹ́ kájọ tá tán kí àjòjì má bàa gba ilẹ̀ wa lọ́wọ́ wa ẹ jẹ́ kájọ tá tán torí èní kọ́ torí ọ̀la ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló sì ń tẹ̀lé ẹgbẹ́kẹ́gbẹ́ tí Gani gbé kalẹ̀ ẹgbẹ́ tí ò ṣe Yorùbá lóore ẹgbẹ́ tí ń ṣe lára ìtẹ̀síwájú Yorùbá
bí olórí bá ti rí lọ́mọ ẹ̀yìn ó rí o bí ilẹ̀ Yorùbá ò ṣe ní bàjẹ́ ló yẹ kí gbogbo wa ó jọ dìde ẹni tí ìsọmọ Yorùbá kò lè nífẹ̀ẹ́ Yorùbá tó ẹni tó jẹ́ ọmọ Yorùbá àwọn bàbá wa máa ń dá wa nínú dùn ní pé téwé bá pẹ́ lára ọṣẹ àdọ̀ṣẹ irọ́ ni ewé ò lè dọṣẹ láì jẹ́ pé a gún ewé ẹjá padà lẹ́yìn ọmọkùnrin ó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ní ó fẹ́ sọlẹ̀ Yorùbá dahoro ni ó fẹ́ máa larí àgbò mọ́tò wúkọ ni ṣé ẹni tó pe Tinubu ní apààyàn kí ni ó lè ṣe ẹni tó sọ wípé kò sí ẹgbẹ́ tí bàbá Tinubu tó bá lọ́wọ́ sí ní ilẹ̀ Yorùbá tí ẹgbẹ́ yòó ń dàrú ṣé òun ò dó OPC rú ẹgbọ́n náà oore wo ní Gani ṣe fún ìran Yorùbá tí ìran Yorùbá fi lè máa tẹ̀lé lẹ́yìn oore wo ní Gani ló ṣe fún ìran Yorùbá tí ìran Yorùbá lè máa sọ pé lóòótọ́ olórí ogun wa ni ṣé ẹni tó kó mọ́ tó fi ń pa ọmọ Yorùbá tẹ́lẹ̀ ṣé ẹni tó dárayọ̀ tílẹ̀ ni àwọn jìdìrì ká jáde títa máa ní Gani ti jà fún ìran Yorùbá rí iṣẹ́ tí Gani ṣe sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni lára iṣẹ́ tí Gani ṣe sílẹ̀ Yorùbá ẹ̀túgbọ́ kan náà ọmọ kékeré yìí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn. káwọ ọmọ kẹyìn brọdà mi pípé iṣẹ wọn náà advice ni. ṣe rí Ìgbòho kọ́ ló jẹ́ káwọn púpọ̀ náà ọmọ Yorùbá kọ́ kẹ́yìn sí yín o ilẹ̀ Yorùbá o. wọ́n ní pé ṣe rí orí mi máa jẹ fi àná ba ẹ̀mí jẹ́. nǹkan tẹ́yìn OPC ti ṣe sẹ́yìn òun ló ń kó bá yín nísìnyí ní òde pàgọ́ fún yín kò sí ọmọ Yorùbá tààtà tó bí dáadáa nílẹ̀ Yorùbá tó lè gbà tẹ̀yìn OPC ní òde pàgọ́ fún yín. wọ́n ṣègbòho ṣe òbí ogun tó wà lẹ́yìn nísìnyí ṣẹ́gbóhùn ẹ̀ ọ̀pẹ́ ogun Ìgbòho òun làwọn èèyàn bá yín jà nínú ogun kọ́tẹ́ ti ṣe sẹ́yìn ni. ṣé ẹ̀mọ́ kọ́tẹ́ yìí náà ti ṣe sẹ́yìn àsìkò tó yẹ kẹ́ wá tún wàhálà yín ṣe kẹ́ tó wàhálà yín ṣe àsìkò yẹn lẹ́ wà yìí ẹ̀kọ́ wá ń jáde ẹ̀kọ́ wá ń wíwú ẹ̀ wá ń wíwú èyí tó yẹ pé ṣé ẹ̀mọ́ kọ́tẹ́ ti ṣe ni gbogbo àtàwọn àwa ìbọn gbogbo àtàwọn school tàwọn ní secondary school àlèkà iye ọ̀rẹ́ wa tẹ́ pa àlèkà iye àwọn classmates wa tẹ́ pa tó jẹ́ pé ọkọ̀ tà lèmi ti lọ school Mushin Boys High School mo lọ Mushin Boys High School tó pa máa wà ní school báyìí àwọn OPC kọ́ máa yáde nígbà OPC tuntun bẹ̀rẹ̀ lágọ̀ àwọn OPC gbogbo àwọn school máa yá síta máa bẹ̀rẹ̀ sí sálọ ní ká tó mọ̀ ìbọn lè bá bí ọmọ school márùn-ún tọ́jú àkú tọ́jú ọmọ Yorùbá. ní nàdàbà tún bẹ́ẹ̀ àwọn ọlọ́kadà tó bá dúró tó ń gbèrò tó ń wá ọ̀rọ̀ ajé bọ́ ìfẹ́ bọ́ ọmọ ìfẹ́ bọ́yàwó wọn ìbọn máa bà wọ́n ká tó mọ̀ ẹni pa ọlọ́kadà bí mẹ́ta tọ́jú ọmọ Yorùbá. àwọn ìyá tó ń tẹ̀sọ́ ní express tó ń tẹ̀sọ́ ní express ní after àgọ́ ọ lè máa bọ̀ báyìí kẹ́ tó mọ̀ ẹ máa yìnbọn fún àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì tọ́jú ọmọ Yorùbá gbà mí àwọn ọmọ sukùl àdéhùn nínú mọ́tò tá a máa lọ́dẹ ẹ bá ń bọ̀ pẹ̀lú kọ́ńbọ̀dì yìí bá tẹ̀ ń bọ̀ burúkú tẹ̀ ń bọ̀ àwọn onímọ́tò tó ń gbọ́ àbọ̀ nínú mọ́tò táwọn ọmọ sukùl wa á lè máa bọ̀ báyìí ìtọ́ bá sì lè blọ́ọ̀kì yìí báyìí ẹ máa já wọn bọ́lẹ̀ máa bẹ̀rẹ̀ sí nínú wọn lẹ́gbà ni ẹ máa nọ dẹ́rẹ́bà yẹn àfi tí dẹ́rẹ́bà yẹn bá kú tọ́jú ọmọ Yorùbá so àmọ́yé nǹkan àmọ́yé ọkọ ọlọ́kọ ìyàwó níyàwó tó jẹ́ pé ọkọ àti ìyàwó lè máa jẹ́ ó lè jẹ́ pẹ̀lú ẹnu sí ìyàwó Yorùbá ìyàwó bá pé nǹkan ọkọ múnú òun ẹ lọ gbé ọkọlọpọ ẹ nù àfi tọkọ ẹ bá jáde kó tó bá máa dijọ́ kejì àgbọn ọkọ ẹ ti kú tọ́jú ọmọ Yorùbá àmọ́yé nǹkan tẹ́tí ṣe fáwọn ọmọ Yorùbá ló jẹ́ káwọn ọmọ Yorùbá bínú sí yín àmọ́yé nǹkan lóríṣiríṣi tẹ́tí ṣe fáwọn àmọ́yé ogun tẹ́tí jà àmọ́yé police station tẹ́tí sún ní sọlọ ọkọta police station ẹ sún mélòó la fẹ́ ta nígbà táwọn máa sùn lọ́kọ́ta ẹni máa jàpọ̀ láti sẹ́ńtúrì báyìí ká tó mọ̀ gbogbo èèyàn àtẹ̀yàn lè máa jà nínú skul báyìí bóyá ẹ̀gbọ́n ẹ̀ OPC ní àlọ́ ẹ̀gbọ́n ẹ̀ wà ọmọ ìyàwó nínú skul wọn bẹ̀rẹ̀ sí nínú anybody nípa kẹ́ gbogbo àwọn ọmọ skul máa bẹ̀rẹ̀ sí ní sáré jáde níbi táwọn ọmọ skul bá ti ń sáré jáde lọ ìbọn lè bá èèyàn bíi márùn-ún tó máa kú àmọ́ yẹn kọ́ tẹ́tí ṣe sílẹ̀ Yorùbá tó ń jẹ́ kí inú
wa ló jẹ́. ìwọ OPC nìkan ló ń gba OPC ẹ̀yìn ọgbẹ́ àwọn èèyàn yìí nìkan ló lè gbà tí yín ṣùgbọ́n mo ìgbà kó lè bá pé tó tọmọ Yorùbá kàkà kò sọmọ Yorùbá tó máa gbà tí yín nítorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá so kẹ gbé ọ̀rọ̀ Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ẹ jáde kẹjà kò ń ṣe àwágbé ẹ̀yin tẹ́jẹ́ àgbàlagbà tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí yín tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí yín tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí ẹ̀wọ̀n dípẹ́ ẹ̀kọ́ kọ́ọ̀sùn ẹ̀kọ́ ṣe users kiri ní orí Facebook èmi ò wá sọ̀rọ̀ sí yín mo máa advice yín ni nípa ẹ lọ tún ara yín ṣe tó Ìgbòho kọ́ làwọn èèyàn ṣe ń bá yín jà tó Ìgbòho kọ́ làwọn ọmọ Yorùbá ṣe ń bínú sí yín ìtòwó nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá sẹ́yìn ni ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ o adviser yín lè mú wá bá sọ̀rọ̀ kọ́ mọ́ wípé ó dà pé OPC ẹ̀ ní good adviser nítorí tẹ́ bá ní good adviser ni ó yẹ kó máa kọ́ṣọ́ yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́kọ̀ wá display ẹ̀ mọ̀ pé gbogbo fídíò tẹ́ ṣe wá ń display ara yín ni ẹ̀ wá ń display ara yín ni ẹ̀ mọ̀ ní ìjọ kò sọ ọmọ Yorùbá tó fẹ́ gbọ́ yín kò sọ ọmọ Yorùbá tó rẹ̀ pé tó fẹ́ tẹ̀lé ní OPC mi ò lè parọ́ fún yín so tẹ ẹgbẹ́ tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni problem yín gbígbé kẹ wá bẹ́ẹ̀ máa tún orúkọ ara yín ṣe orúkọ ẹ̀yìn OPC ti bàjẹ́ gan ṣé mọ̀ ni orúkọ ẹ̀yìn OPC ti bàjẹ́ gan tí gbogbo àwọn Yorùbá bá bẹ̀rẹ̀ sí wá sọ sórí wọn nípa ẹ̀sùn láti tèmi pa OPC nìyẹn kọ́ta mo ti lọ skul mo mọ iye ẹ̀mí ọmọ Yorùbá tó tọwọ́ yín bọ́ lọ́kọ̀ta mo mọ ẹ̀mí ọmọ Yorùbá tó ti ọwọ́ ẹ̀yìn OPC bọ́ lọ́kọ̀ta ṣé onímọ́tò tẹ pa ni ṣọlọ́kadà tẹ pa ni ṣáwọn ọmọ skul tó jáwọn ọmọ ọ̀rẹ́ wa tẹ pa ni tẹ padà bá jáde ní ṣùgbọ́n ẹ̀ka tó mọ ẹ̀kọ́ lè bá ọmọ skul bíi márùn-ún bíi mẹ́wàá lójúmọ́ mélòó la fẹ́ kà so ẹ̀yin nìkan lọ tún ara ń ṣe kẹgbẹ́ tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni pọ́blẹ́mù yìí nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá ni nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá good adviser tẹ́ bá ní good adviser ó yẹ kó máa kọ́sọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́kọ̀ wá ẹ̀ mọ́ pẹ́ wọ́n disgrace ara yín sí ni ẹ lọ ṣe the need footing dẹ̀ ní pẹ́ kóra ẹ̀ jọ tẹ́ bá mọ̀ pé ẹ ti ṣe tán kò sí pé bóyá ẹ̀ ń gbà proof lọ́wọ́ ẹnì kankan kò sí ẹ̀ lè jáde síta ń sì jẹ́ lọ́mú Fúlàní káwọn ìjọba kan wá sọ pé kí n káwọn Yorùbá má jà síta ìgbé oṣù lẹ́yìn tẹ̀lé ọmọ mú kínní ni ìjọba máa sọ fún ọ̀fẹ́ máa bá jà sọ ọkọ tèmi ojú bẹ́ẹ̀ lọ́mọ advice yìí ni mo bò yín o tọkọ mi bá dàbí ebú ẹ má bínú o kẹ má ló gbé àwọn kan wá o. ṣe rí tí Gani sọmọ Yorùbá dà ohun tí ò jẹ́ Gani pera ẹ̀ fún ìran Yorùbá lẹ́bù tí Gani òde Gani ti produce ara ẹ̀ débẹ̀ ó wá ń ṣe rán dandan káàkiri gbogbo ilẹ̀ Yorùbá he want to be in charge of everything in Yorùbá land ló fi sọ wípé oyè tó ń jẹ ó joyè ọba bòmíì lọ ní ilẹ̀ Yorùbá ọmọ tápà gbogbo wa ọmọ tápà ládẹ̀ lajú wa lẹ̀ tọmọ tápà dẹ̀ ń da ilẹ̀ Yorùbá rú Yorùbá ẹ̀yin àgbà Yorùbá yìí náà lẹ sọ pé bí ikú ilé ò bá pa ni tòde ò lè pààyàn àṣé ikú ilé tó jẹ́ ọmọ tápà ló ń ṣílẹ̀kùn fún ọmọ tápà láti wá máa jà wá lógun Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó ń jáde síta lénìí àti bá ààrẹ Gani Adams sọ̀rọ̀ a gbọ́ ìtàn pé àwọn náà ló gbẹ́ Gani lẹ́yìn kí Gani tó fẹ́ yín òun gé wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àgbà Yorùbá ló ti torí owó ló sọjọ́ lánà Yorùbá adẹ̀lájú wálẹ̀ ọmọ tápà ń pera rẹ̀ lólórí ogun fún ìran Yorùbá ẹ màrà tó fi TB Joshua dá ní Arigidi mọ́tò mi mọ́jù mi lọ ń bẹ nínú ayé Gani ló fi mú kó máa sọ fún ìran Yorùbá pé torí pé òun jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò òun ò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́nikẹ́ni àtọ́ba àtìjòyè pé torí pé òun jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ́ ó ju ọba bòmíì lọ ní ilẹ̀ Yorùbá adẹ̀lájú wálẹ̀ ọmọ tápà dẹ̀ ń dà wá lágbónú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ Yorùbá bàbá wọn Yorùbá ni ìyá wọn Yorùbá ni orí wọn gan ilẹ̀ Yorùbá la fi sọlẹ̀ sí ṣùgbọ́n Gani ti kó wọn lọ́pọlọ náà fi ń sá gọ́gọ́gọ́gọ́ tẹ̀lé Gani lẹ́yìn ọ̀pọ̀ nínú wọn join OPC 10 years ago
they don't know the genesis of the OPC. Wọ́n wá ń tùtùkùtù, wọ́n sọ wọ́n di gbàǹtú ẹ̀yọ̀, wọ́n wá gbà kí ọmọ àjòjì kó wá máa dalé bàbá wọn rú, wọ́n gbà kí àjòjì kó máa bà ọjọ́ ọ̀la wọn jẹ́. Yorùbá àkókò rèé fún wa o láti sọ wípé ó tó gẹ́ àlùbàtà ìdárin, ó tó gẹ́ fún ìran tápà kan máa kọ́lé ìgúnnú ńlẹ̀ wa. Lóòótọ́ la ní ẹ̀mí kó yàn mọ́ra, ṣùgbọ́n eléyìí tó bá ti kọjá ààyè ẹ̀ èké ká tètè ká ṣí wọn nídìí, torí pé ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ wípé kékeré la ti ń pẹ̀ka àrókò, pé tí a bá tètè pẹ̀ka àrókò tó bá dàgbà tán ẹbọ ní gbà lọ́wọ́ ẹni, ẹbọ ní Gani fẹ́ máa gbà lọ́wọ́ ìran Yorùbá yìí, kì í ṣe pé ó ti ń gbà á. Ẹ jẹ́ ká fòpin sí i. Gani ìṣó lórí ogun ilẹ̀ Yorùbá, and I repeat it, Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣó lórí ogun ilẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò agbára rẹ̀ ò dé Èkìtì, kò dé Oǹdó, kò dé Okunland. Ààrẹ Ọ̀nà Kakanfò agbára ẹ̀ ò dé Ọ̀ṣun. Ààrẹ Ọ̀nà Kakanfò agbára ẹ̀ ò dé Ògùn. Ṣé gbọ́ mi? Kò dé Ògùn. So kì í ṣó lórí ogun Yorùbá. Káwa ọmọ Yorùbá ká mọ̀ yẹn sótí pé ọmọ tápà kan nínú pé ò lè wá kó máa domi àlàáfíà ìran Yorùbá rú. Èyí náà ni mo ti ní kí n sọ fún yín láṣàlẹ̀ yìí. Ẹja jọ fi kọ́gbọ́n èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì, àkókò láti gbára wa rè. Yorùbá ẹ jí o, Gani yìí ṣe olórí ogun Yorùbá, torí pé kò ní nǹkan kan, kò láǹfààní kankan tí ìran Yorùbá lè jẹ lára Gani. Gani kàn fẹ́ máa fi Yorùbá powó ni. Àgbàrá Gani ò sọ pé òun ò ní léwó. Àwa ọmọ Yorùbá la máa sọ wípé a ní gbà fún. Ẹ ṣé gan.